ká tó lọ́bẹ̀ mo tọrọ bí ìṣẹ́jú díẹ̀ kékeré lọ́wọ́ jama láti bí ọwọ́ àṣálẹ́ àná sóní mẹ́sẹ̀jì yìí pọ̀, ìbéèrè pọ̀, tasàwù láti pọ̀ látara ìjókòólẹ̀ kan tí ó wáyé ní ìjọ Thursday níjẹ̀ takọ́ nìyẹn ní ọ̀dọ̀ àwọn àlùfáà wa Ra'isul Muqaddamin al-Khalifa ní ìjókòó muhadara tí wọ́n ṣe ákìlù rẹ̀ bí munasabati al-ihtifal bil Mawlid an-Nabawi al-Sharif tí wọ́n ń ṣe lọ́wọ́. So عنوان المحاضرة هنا التشيع والتصوف بين الائتلاف والاختلاف، بين التشيع والتصوف بين الاختلاف والائتلاف. يعني pé ìṣe ṣíyà àbí ìṣe súfí méjèèjì ni ojú ṣé wọ́n lẹ́pọ̀ àbí wọ́n yàtọ̀ ọ̀tọ̀ fún ara wọn. Kíní yìí wáyé látara pé bẹ́ẹ̀ ṣe máa ṣe muhadara ní ọdọọdún nìyẹn bí munasaba al-ihtifal bil Mawlid an-Nabawi al-Sharif. Then a máa ń wo kíní bá ń lọ lọ́wọ́ ní àwùjọ láti ní qadiyatu sáà láti fi wò ṣàǹfààní. Al-Ustaz Fadilatul Ustaz Qasim Ibrahim Abalaji àwọn ni ọlọ́mọba wa ṣàlékún dáadáa fún wọn, àwọn ni muhadiru wa tí wọ́n ṣe muhadara fún wa. Àwọn èèyàn wá tọ́pọ̀ báwọn èèyàn yìí ṣe máa wá tí ọ̀pọ̀ náà nù ni, but lọ́dún ní bóyá nítorí jazibiyatul al-mawdu' àárí àlejò ńláńlá ń bẹ àgbàlejò àwọn ikhwa wa mina Shia tí a sì pè wọ́n pé ẹ wá tẹ́lẹ̀. So màmá látara àṣepọ̀ wípé àwọn àti àwọn àlùfáà wa wọ́n mara wọn wájọ ṣáájú tẹ̀lé wọn ni wọ́n ní ilé ẹ̀kọ́ rí, ìyẹn ní Jeba Teachers College. Lẹ́yìn wọ́n tún jọ láwọn àṣepọ̀ kọ̀ọ̀kan tẹ́lẹ̀ rí tí wọn ò sì bàjẹ́ láàrin ara wọn lóní wàhálà wọn láwọn ọmọ sọ pé àwọn fẹ́ wá kò sí wàhálà. Anybody ló lè wá gbọ́rọ̀ nígbà tí ṣe bá fẹ́ ṣe àwo tí ṣe bá fẹ́ ṣe nǹkan bòńkẹ́lẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn ni. So Ustaz wa Qasim wọ́n ṣe ìkọ́ muhadara àmọ́jọ́ ti lọ púpọ̀ dípò yìí pé Maghrib ti wọlé. Àwọn jàmá gẹ́gẹ́ bíi pé ìṣe tiwa àwọn èyí ṣe pé lágbájá mọ́ sọ̀rọ̀, oníkálukú ló ní hakul al-ifsah an ra'yihi. So wọ́n fún wọn lọ́rọ̀ pé àwọn náà sọ ọ̀rọ̀ wọn sọ̀rọ̀ tiwọn. So ọ̀rọ̀ wọn yẹn tí wọ́n wá sọ àti ibi tí Ustaz wa Qasim tí wọ́n sọ̀rọ̀ sí làwọn yẹn wá ń gbé káàkiri ìtawà náà sọ ní jawab lérí àwọn nǹkan míì tí wọ́n ṣe tọ́rọ̀ rẹ̀ àti àwọn nǹkan míì tá yí ọ̀ padà gbà ní láti sọ nítorí pé kọ́dà Maghrib ti fẹ́ kọjá yẹn gan tí a sì ń sáré pa fẹ́ kírun. So wá mo rò pé yìí lọ́wọ́ àfàtọ́pọ̀lọpọ̀ fún wa ń béèrè tọ́lùkẹ́ wa kálukú wa ń dààmú. Mo wá láwọn àlàyé kínkìnkín lórí ẹ̀. Àkọ́kọ́ àlàyé ni pé èmi ò rò pé nìkan lẹ́tọ̀ àti bú wa àbí láti sọ̀rọ̀ pé wọ́n ṣe wá jòkó sí mùsùlùmí kọ́ ni wọ́n ní tó òkèlè wá jòkó ti wà. Táwọn náà bá ṣe kan tó bá fi àwa àwọ̀ lọ tóra wà ò ní tọ́ dí wa lọ́wọ́ àti ní ẹbọ lẹ́rù pé má bàa nìkan sí. Tó bá pè wá tó bá ń ṣe nǹkan tó bá àwọn ò fẹ́ kó wà níwá pé àwọn ń fẹ́ ń pè ní bẹ̀rẹ̀ fún àwọn dọ́kítọ̀ nìkan. So pé gbogbo aná yẹ kó wà níwá àwọn ń fẹ́ ojú at-taqarrub wa at-ta'amul bá ṣe bára wa lò dáadáa bá ṣe bára wa ṣe. So àwọn wò pé táwọn bá gbọ́dọ̀ tiwa pẹ̀lú táwọn náà tó bá àwọn ni wọ́n wí bẹ́ẹ̀. Èyí tí wọ́n sì wí wọ́n jẹ́ tuntun gẹ́gẹ́ bí tí mo fi ṣe tìtàhíyà jawabu mi lérí ọ̀rọ̀ wọn jọ yẹn wípé ààrí min ulamai ahli sunnah tí wọ́n ti ṣerú ẹ̀rí ẹni tó sáájú táwọn mọ́ lásìkò tiwa yìí tó ṣerú ẹ̀ òun náà ni Fadilatu Sheikh al-Allama Yusuf al-Qaradawi rahmatullahi alayhi. Àwọn náà ṣe sáájú níbo jẹ́ pé gbogbo náà sáà mùsùlùmí ni wọ́n àti lájọ ń kírun. So wọ́n ṣe sáájú láti pé ẹ̀dá náà wípé nata'awanu fima ittafaqna alayhi wa ya'dhuru ba'duna ba'dan fima ikhtalafna fihi. Mùsùlùmí ni wá a lè jọ ṣàṣepọ̀ níbi tó bá jọ pawápọ̀ a dẹ̀ fúnra wa ní excuse níbi tá a bá jọ ní ìyapa ẹnu sísọ ìmí ò tí ì ráburú bí kí àfọ wa mi ò sì tí ì ráburú bí ká fún wọn lọ́rọ̀ sọ tí wọ́n wí ra wá gbà àbí pé àwa níbẹ̀ lórí. So yìí kò sí láì fi bẹ̀ wọ̀ èyí ń bá kan yìí ń bá wọn. Ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn tí wọ́n máa ṣe nẹ́kìlù akhbar ẹ jẹ́ ká máa bẹ̀rù Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ sáré ń fọ́n kíní káàkiri àti ní Facebook àti orí kí náà ń pè WhatsApp TikTok ẹ̀yin wọ́n sọ báyìí nìkan nígbà tẹ́ ń gbé ọ̀rọ̀ àfà tẹ́ gbé gbẹ̀yìn ọ̀rọ̀ Ustaz Qasim tẹ́ gbé tí wọ́n sọ láti bẹ̀rẹ̀ tẹ́ wá gbé gbẹ̀yìn ọ̀rọ̀ wọn tẹ́ wá gbé fúlù ọ̀rọ̀ Sheikh Abdullahi Berende bẹ́ẹ̀ ti séun náà àdúpẹ́ kí ló dé tẹ́ gbé táwa náà fọ̀ lé sílẹ̀ ní tí wọ́n sọ. Ìyẹn ni nǹkan bá fi pé tó tó jẹ́ pà àti àsìkò gbà wá láti rí èsì rẹ̀ fọ̀tán abẹ́nu káàkiri ọ̀rọ̀ ayé ẹnu tá a fẹ́ Islam ọ̀fẹ́ ara wa nifaqunu ara wa fusuqu ni Al-Qur'an sani inja ya alladhina amanu inja akum fasiqun binaba'in fatabayyanu an tusibu qauman bijahala fatusbihu ala ma fa'altum nadimin. So Ọlọ́run ọ̀fẹ́ o ìyẹn náà ǹjẹ́ fihi nassun ala wilayatihi
wadorurati khilafatihi ba'da rasul sí ń sọ manaqibu ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àhádìsù ní táwọn ẹgbẹ́ ń sọ manaqibu pé ipò báyìí ọlọ́run fún nípò báyìí bó ti sọ tẹlòmíì náà àwọn sàhábà tó fi ta bá gbọ́ tòun náà mi ò ojú àìsùkú ń tábẹ́ sí ẹmọ̀ pé ó pàtàkì ní ọjẹ́ mi ò sí láti máa sọ wọ̀ lálàáfíà lọ́dọ̀ tiwa alùsùn náà kò ní àlàáfíà àdíyé fún mọ̀ kọ́lá kìí ṣe pé dọ̀ yín fún mọ̀ òdún mi so nínú tí mo fẹ́ nọ́sọ̀ lérí ń jọ yẹn tó ní ẹ so bí a bá ní mọ̀ òdún nǹkan àṣẹwà sọ̀rọ̀ mi lérí àṣẹwà jọ sọ àmọ́ sọ yìí náà báyìí tí mo sì ní tí mo fi pè ní mọ̀ òdún ní ọwọ́ tí ti ṣe pé ní ṣe mọ̀ ṣe mẹ́yìn bí ṣe pé máa ẹ̀ sọ́la ṣe mẹ́yìn alhamdulillah ara àwọn àdísùn mi tọ́lá làbíà ọ̀dún sọ fọ́lù sẹ́ni àlè mo ṣe wí o àmì yìí tí wọ́n mú wà ní pàlá làbíà wàhálà fardiyati sihhatihi wàhálà fardiyati qabulihi kájà alọ́dà fẹ́ gbà náà kájà wù bẹ́ẹ̀ kò ná sọ aláàkíní alá darurati khilafati innama yanussu ala fadlihi wa manqibihi so ìyẹn báyẹn ẹlẹ́ẹ̀kẹ́ nínú bí afẹ́ mẹ́nubà bákan náà ó ní ọ̀rọ̀ pé ustaz wa Qasim ọlọ́mọ wa ṣe àlékún dáadáa fún wọn kí n tó lọ bẹ̀rẹ̀ kẹ́lìmọ̀ ṣíyà bí a ń torí wípé nínú àdáwà ṣíyà tàwà bí aláfàdíyà àdísì ń pọ́lá lábẹ́ àpá ànábì lo kẹ́lìmọ̀ ṣíyà yẹ bó túnmọ̀ sí ànábì tí wọ́n nọ́sọ̀ bá àwọn àjọ kan bẹ lẹ́yìn tí wọ́n jẹ́ ṣíyà Al-Qur'ani lo kẹ́lìmọ̀ ṣíyà láìwà tọ́pọ̀ olóńbi tó da olóńbi tí ọ̀dá so láwọn àyè Al-Qur'ani ti lò ó so kò túmọ̀ sí wípé ìyẹn wá túmọ̀ sí pé àwọn ṣíyà tó níyà báwọn alẹ́ náà jẹ́ kíni kí fara fún nínú wà káánú ṣíyà à ń kan kó lu ismi bí wọ́n yára dé ìfàhún so àwọn ìyẹn ò túmọ̀ rẹ̀ kẹ́lìmọ̀ ó lo kẹ́lìmọ̀ ṣíyà yẹn ò túmọ̀ rẹ̀ rárá la min qaribin wala min ba'id kájà tó wá sọ bá dìsí gangan fúnra rẹ̀ gan tí wọ́n lálàáfíà ní ọdún nìyẹn so ma'a kulli ihtiramina li shaykh la nunkiru àwọn ìsúnú àwọn tí wọ́n ń torí wípé wọ́n fẹ́ dìfẹ́ǹdì àwọn sọ̀hábà yòókù tí wọ́n wá sí bákásù huquqi ahlil bayt àwọn ama ahamiyatu qimati ahlil bayt àwọn ama tó rárú Kùránì lọ́jà ama qul la as'alukum alayhi ajran illa al-mawaddata fil qurba amma but farqun bayna tabjili ahlil bayt wa tashayyu'in lọ́dọ̀ tiwa ìyàtọ̀ bẹ láàrin kéèyàn mẹ́yà ahlul bayt kó sì mẹ́tọ́ wọn fún wọn àti tashayyu'un lọ́dọ̀ tiwa ahlul bayt fudala alápẹ̀lẹ́ ni wọ́n ẹlẹ́sìn Ọlọ́run ni wọ́n oníbẹ̀rù Ọlọ́run ni wọ́n lakin laysu bi ma'sumin kò sí ìsìnmọ̀ fún wọn aya innama waliyukumullahu wa rasuluhu walladhina amanu alladhina yuqimuna as-salata wa yu'tuna az-zakata wa hum raki'un aya yìí náà àwọn àlùbẹ́ àtú wípé ó ná sọ lérí gẹ́bí àwọn afáwa àwọn ṣíyà sí máa ń sọ àyímọ́tò ṣíyà wa ní ó ń túmọ̀ ìmáàmọ́tò Sayyidina Ali nítorí sábàbù nùzúlì rẹ̀ wípé òun ni tasaddaqa bi khatamihi wa huwa raki' ó ń kí n lọ́wọ́ rúkú lóní báyìí nǹkan bá tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ wá fi òkà rẹ̀ fi tọ́ rẹ̀ hādhā sababiyatu nuzuli yìí gan ghayra muttafaqin alayha pé sábàbù nuzuli ayà yìí nìyẹn ara àwọn tó lọ sọ̀kalẹ̀ fi Ubadah ibn Samit ara àwọn tó lọ sọ̀kalẹ̀ fi Abdullah ibn Salam àtàwọn jama'a àtàwọn míì tó ní kálukú sí mẹ́rin ẹ̀wà kì í ṣe pé sẹ́ni Ali nìkan ni wọ́n sọ pé torí ẹ̀ so kásá sáré rọ̀ jáha rẹ̀ fún òun nìkan ni tẹ̀lé wọn min ghairi murajjah àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni wípé ká sọ pé torí sẹ́ni Ali náà ló fi sọ̀kalẹ̀ bọ́pọ̀lọpọ̀ ayà ti sọ̀kalẹ̀ nítorí àwọn sàábé kọ̀ọ̀kan míì náà nù kò sí ìjọba fi ní sọ̀rọ̀ pé muwalatu mu'minina ba'dihim li ba'din agbọ́dọ̀ sí dáadáa síra wa agbọ́dọ̀ láàmú ara wa láàyà ń sọ kò tí ì gbé lórí ọ̀rọ̀ wípé ó wá ní sọ lérí ìláyà bí kìláfà Sayyidina Ali so mo dùn nígbà tí sẹ́kù sọ̀rọ̀ nígbà yẹn wọ́n gbé ọ̀rọ̀ pé Àlùsí sọ ọba wa dáa fún wa wọn bá ṣe dáńjọ́ náà kí wọ́n ka ọ̀rọ̀ Àlùsí délẹ̀ ibi wọ́n fẹ́ lò ní wọ́n mú ni o ibi táwọn Àlùsí padà parí ọ̀rọ̀ tí kò parí ọ̀rọ̀ sí gbélé ìgbà àdíwá jẹ khalifa ni gbogbo ọmọ kí wọ́n lọ tafsiru Àlùsí ìmọ̀ ọ̀rá yà ẹsẹ̀ máa play rẹ̀ lérí kíní báyìí ìwọ náà lọ ká tíra mi ò tẹ mọ technology tèmi débẹ̀ ní táìmù fún gbogbo yìí o àti pé tá a fẹ́ ṣe gbẹ̀rẹ̀ wọ́n ni ìwọ náà lọ ka tafsiru Àlùsí lọ ká tẹ̀gbá Àlùsí ṣe tó àyà innama waliyukumullahu wa rasuluhu walladhina amanu alladhina yuqimuna as-salata wa yu'tuna az-zakata wa hum raki'un ó rí wípé àlàyé tó ṣe ń bẹ̀ pọ̀ dáadáa kò sí kì í ṣe pé wá dúró lédi pé ó ń ṣe àdó hikaya ni pé nínú táwọn afá kan wí ni pé àwọn aṣíà wí o òun nípa yà ìṣọ̀kalẹ̀ nítorí Sayyidina Ali torí bẹ́ẹ̀ ó sì padà sọ táwọn afá Ahlus-Sunnah náà wí nínú ọ̀rọ̀ tó afá tó sì sọ yẹn àmánà ìmíyà lòun nìyẹn ó gbé ọ̀rọ̀ àwọn ṣíyà wa ó gbọ́rọ̀ Sunni wa wal Alusi alimun sunni afá onísúnnà ni so kó tó di pé àmì yóò fọ́ ìdísórù nǹkan báyẹn kí ká tají mi ò rò pé àròyé kan tó ń wà lọ títí nínú tí ẹ̀mí wa bí bá padà náà tí màá sọ torí èyí tó ṣe pàtàkì lọ́dọ̀ tèmi lè yí tá a fẹ́ kéyìí
ulumul ala yìí ni kókó àti yanjú ẹni sọ ọlọ́run sàmúlẹ̀ gbogbo wa tọ́lọ́run bá padà ní rántí àmọ́ sọ ẹ̀yìn náà bá ṣẹlẹ̀ bí akókó mi kú ẹ̀yìn tẹ̀ jẹ́ ń gbádùn àtàwọn onípípé kẹ́ẹ̀bí sọwọ́ sí wa ìyẹn báwọn náà ṣùgbọ́n